Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. ẹ gbọ́ sẹ́ni òótọ́ ni Ilé Ifẹ̀ jẹ́ orírun Yorùbá. adúpẹ́ lọ́wọ́ ọlọ́ba Olódùmarè ọba. Ifẹ̀ ó jẹ́ ìkan nínú àwọn ẹ̀yà ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kì í sorísun. ẹni tí ìfi sorísun ni pé bí a bá ní Ifẹ̀ ní orísun Yorùbá bí ìgbà tí àwọn tí wọ́n sọ pé Egypt àbí Saudi Arabia ni Yorùbá ti wá tó sì sí agboolé tí wọ́n ti ń sọ ọ̀yàn ní Adéwálé ń bẹ̀ tí wọ́n yé sọ Yorùbá tí mò ń sọ yìí. èèyàn wo gbogbo kí ni ń bẹ ní ibi tí wọ́n fẹ́ pè lórísun yẹn. Yorùbá ní téèyàn fi máa kọ́ mọ̀ wọ́n ní aṣọ wọn gángan. èèyàn wò sí orísun ibẹ̀ ní òfì. èèyàn kọ́ bí àyàn sí orísun òfì sí Ilé Ifẹ̀ ni. ṣé wọ́n nílé Àyàndolú Àyànsọlá tí a ní irú ilé yẹn ní ibẹ̀? ṣé ẹ lè fi èdè Ifẹ̀ tẹ́ bá pè lórísun ṣé ẹ lè fi lu gángan? ṣé oyè tí wọ́n ń jẹ lọ́dọ̀ wa ṣé wọ́n ní èésà? ṣé wọ́n ní àwọn oyè Yorùbá? ṣé irú ijó wọn ní ijó Yorùbá? ṣé wọ́n ń ṣe ibẹ̀ ni a ti ń ṣe gángan? síbẹ̀ ni wọ́n ti ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ lọ́ba ń jó? ṣé wọ́n ń ṣe níbẹ̀? síbẹ̀ lórísun ibi tí wọ́n ti ń ṣe àdìrẹ? ṣé Yorùbá tá à ń lò yìí tó jẹ́ pé gbogbo bẹ́kìtì Ifẹ̀ Ìjẹ̀ṣà Oǹdó Ìjẹ̀bú tí wọ́n bá sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ láàrin Yorùbá tó fẹ́ jẹ́ kí á pè ọ́ láròkè Yorùbá wo lọ gbọ́dọ̀ sọ? ṣé wọ́n ń kọlà níbẹ̀? ṣé àbùtàsí àbàjá? yóò wo gbogbo àwọn nǹkan báyìí ilẹ̀ yóò fi wé pé síbẹ̀ ń gan lórísun. ìlẹ̀ wọn mọ̀ pé àwọn ìlú ti ń bẹ. ok Ògún tọjọba ń fẹ́ ọmọ ìlú wo ni? Èkìtì ni. ṣé kò ti ṣèkìtì tẹ́lẹ̀ ni kí wọ́n tó mọ̀ pé Èkìtì lògùn? Ọba Àlùfáà Aláyémọrẹ tọjọba kẹta nífẹ̀ẹ́ Ẹ̀fà Àlàyé ló ti wá. ṣé kò ti ṣẹ̀fà Àlàyé lèèyàn fi mọ̀ pé ọmọ Ẹ̀fà Àlàyé? ok jẹ́ tó wá sọ fún ọmọ Odùduwà ó lọ fẹ́ àwọn ọlọ́dẹ àwọn ọdẹ kan ìran yẹn wọ́n ń pè ní Òwu. ó wá lọ fẹ́ ẹnìkan nù wọn ènìyàn Adéfẹ́. sówó tí máa wà ní tá a fi mọ̀ pé ìkànnì àwọn Òwu lọ fẹ́. kí ló dé tí obìnrin tọkọ jọba nílẹ̀ Yorùbá yìí wọ́n ń pè ní Lúwo? orúkọ Òwò ni wọ́n fi sọ lóko ìlú Ìwó Lúwo kí a má bàa gbàgbé ibi tó ti wá. ṣùgbọ́n tó sọnù fún Yorùbá ni pé kò sí àkọsílẹ̀ ẹ̀tàn before kó tó dípò Oòduà tó lọ sífẹ̀ ni ó lọ ọbẹ̀ ni o. ibi tó sì ti lọ ọbẹ̀ ọ̀dọ̀ wa ń bì níbi àjùmọ̀lò bí wọ́n bá ti ń sọ àjùmọ̀lò Yorùbá. Odùduwà fẹ́ àwọn ìyàwó tó jẹ́ pé ok irú àwọn Ìjẹ̀ṣà nísìnyí tí ìyá tó bí Ọwá èdè tí ń sọnù òun lọ́kọ́ ọmọ rẹ̀ ní èdè Ìjẹ̀ṣà. gbogbo àwọn ìyàwó tí Oòduà bá fẹ́ ìyá wọn lọ́tọ̀ àwọn ọmọ èyí fi ń Ṣàngó tí ó jẹ́ pé Núpé ni ìyá rẹ̀ lọ sọ lóko tí ń jẹ́ Ṣàngó. so àwọn ìlú ti ń bẹ ṣùgbọ́n ní ayé àtijọ́ Ifẹ̀ dàbí Èkó nísìn tí gbogbo èèyàn fẹ́ máa lọ tí wọ́n fẹ́ lọ sí kí ni tí wọ́n fẹ́ lọ sẹ́yìn sọ pé orísun wa ní Èkó. so gbogbo àwọn ọ̀rọ̀ sì wà tá a tún sọ ní ọjọ́ mi ọjọ́ rẹ̀
à ń túbọ̀ ni díẹ̀díẹ̀ ẹ máa gbọ́ ẹ bá fẹ́ gbóòótọ́ á sọ̀túnmá Yorùbá fún ọ tí ọ̀sẹ̀ ń tọ́ mọ̀ rí tí ọ̀sẹ̀ ń tọ́ gbọ́ rí orúkọ Odùduwà ń sọ fún ọ torí mi ọmọ Odùduwà rè ọba tí Odùduwà sì jẹ́ ní a máa pè ní Aláàfin ní èdè Ifẹ̀ ni wọ́n ń pè ní Ọlọ́fin Odùduwà Aláàfin àwọn tó máa sọ. mo lérò pé yìí náà ti gbọ́ ẹ ti gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí ọba Olúwo tilẹ̀ Ìwó. àwọn èèyàn fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ tí bàbá kábíyèsí Olúwo tìlú Ìwó sọ yìí. kí làwọn èèyàn ń wí kí làwọn èèyàn ń sọ ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìṣe wa. ẹnìkan ní Isiaka Ọmọ́táyọ̀ àwọn ní you will definitely be vindicated soonest just like it has been in the past. Okay o. Abdulrahman Anjowo àwọn ní my Muslim platoon in Iwo and environs are very happy with this new history. It is a good job being done to erase our history so they exert their dominion on us all. If we have no origin, we can accept we came from Mecca. This your man is doing the job beyond expectations. Some people are pushing Ifa tuntun while some are using the kingship stool to install Fulani rulership on us. Smooth operations to erase all we have, and yet we feel compelled to support all these atrocities, all in the name of religion. Someone who knows little about Sharia or Islamic knowledge is championing the crusade. Ẹ lọ fura o, this is a big game and it is unfolding in our very own eyes. Ọdẹ́wùsì Bùsáyọ̀ àwọn ní Herodotus, an historian man, wrote history about Ile-Ife 4030 BC, described Ile-Ife as ancient city that has been existent for over 300,000 years before Jesus was born. Ìwó, Ìjẹ̀ṣà, Yorùbá, Ọ̀yọ́, Àkókò, Ìṣekiri, and others, their existence is less than 1,000 years. The funny part is that his fellow Muslims like and love the kàntànkàntàn this man saying. Ọláìdé Tajudeen àwọn ní how old is Rashid to know Yoruba history? Gbẹ̀ngà Babáwálé àwọn ní distortion of history without any evidence to back it up. This is mere rhetoric and fable from a man seeking relevance and staying afloat in the media. Yoruba have never had this bad to have a king who in all ramifications not sound majesty. I can now understand why you always involve in controversy. It is because of the deficiency of intelligence and you facade it with all this rascality. Adéníyì Abíọ́dún Olúwaṣeun àwọn ní adójútì ní Ọba Olúwo lọ́wọ́lọ́wọ́ báyìí. Cadet Ibrahim àwọn ní you make point sir, may God bless you more. Gbẹ̀ngà Èyówàwí wọ́n ní opinion is different from fact of history. This king is just saying what he want to believe and what he want people to believe. He is not telling history of Yoruba as it were. This same king said he is aláṣẹ lórí òrìṣà, not èkejì òrìṣà. By the way, you are not allowed to input opinion in real history. We all know the female that reigned in Ife, Luwo Gbagada, gave birth to
and only son. Sọ́líù àwọn ní Sọ́líù Agúnbíadé àwọn ní àwa Yorùbá tó wà ní ìlú Benin gbogbo wọn gbà wípé ọmọ Ilé-Ifẹ̀ ni a ti wá. Gbogbo nǹkan tí ọba yìí ń sọ ó tàpá sí ìran Yorùbá. Dáre Alàgbé àwọn ní this Yorùbá you are speaking is a deliberately developed lingua franca developed to ease communication just the same was birthed out of Greek, Latin, French and other language. Can you please stop this nonsense? If you need education, please get it with all things. Adéwálé Olúfẹ́mi Bánkọ́lé àwọn ní this king is just too full of shit. Instead of causing wahala for us, he should just go to Saudi and live with them. If there is what he desires so much to be causing all this chaos on our land. Bastard Ọba. Ọ̀túnba Olúṣẹ́gun Asáolú àwọn ní this guy is convinced. Fálàdé Èsíkáyà àwọn ní Odùduwà met people already in Ilé-Ifẹ̀. Odùduwà is not the father of all Yoruba, but Ọbàtálá and few others already existed in Ilé-Ifẹ̀ Odáyé before Odùduwà joined and usurped the role of rulership because he came mysteriously and possesses some magical powers. Ọlárewájú Afọbajẹ àwọn ní àsìrà ọjà gbáà ni Ọba Olúwo Abdulrasheed tó pera rẹ̀ ní ọba. Ife is where you have claimed in the past that your maternal grandmother came from. Joseph Saint àwọn ní so Odùduwà don't come from Mecca anymore. Now you are getting that point. Aláwòfin is ààfin in Ọ̀yọ́ dialect. Pẹ̀lúmi Akin Joel àwọn ní any Yoruba Ọba that does not respect Yoruba culture and history cannot be addressed as Ọba. Oluwo is not an Ọba in Yoruba land but a slave to the Arab. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mr. Gbénga Akin Joel nìyẹn. Ọlátúnjí Olúṣọlá àwọn ní this man is not intelligent at all. How did he even manage to become king is what baffles me. Èrò pọ̀ tí àwọn èèyàn fi ṣọwọ́ sí wa lórí ọ̀rọ̀ tí kábíyèsí Ọba Olúwo tìlú Ìwó sọ yìí. Gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá, kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín lórí àwọn ìtàn tí kábíyèsí Ọba Olúwo tìlú Ìwó tí ó ń sọ yìí? Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.